Ẹ káàsán gbogbo olé season wà ló ń kí yín. Mo fẹ́ sáré fi nǹkan kan hàn wá ni torí ó ṣe pàtàkì ọ̀rọ̀ tá a gbọ́ ń sìn. Ó dà kó tọ́ mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lóòótọ́. Àti à ń gbé yẹ̀wò à ń yẹ̀wò. Mo dẹ̀ fẹ́ kí adẹ́tẹ̀ ṣinṣin yẹ̀wò àmọ́ tá a gbọ́ nìyẹn ń sìn. A dẹ̀ fẹ́ fi tó wa létí. Ohun tá a gbọ́ nìyẹn a fẹ́ fi tó wa létí. Ìròyìn tá à ń gbọ́ àwọn ìjọba bòròrò onijibiti wọ́n ti gbé Johnathan wá láti fi bò wá lójú ká tún wá dìbò rọ́. Ó wà nílẹ̀ Gẹ̀ẹ́sì. Wọ́n ń ṣètò bí wọ́n tún ṣe máa gbé ìwé òfin rọ́ 1999 constitution lé wa lórí tipátipá. Àwa ò fẹ́ òmìnira yá. Òmìnira ṣe kí ni òmìnira yá. Àwa ò fẹ́ àyàndá ẹ ṣeun. Ìtumọ̀ nǹkan tí wọ́n ṣe yẹn ṣẹ́rí. Ẹ rí pé ẹnìjọba tẹ̀ Johnathan sọ pé òun ò dìbò, òun ò ṣe kinní kan, òun ò ṣe gbá o, òun ò ṣàwo. Bẹ́ẹ̀ ẹ lọ rí pé wọ́n ti gbé orúkọ ẹ̀ sínú ara wọn tó máa dìbò. Àpẹẹrẹ tí à ń sọ ni pé wọ́n kọ síbí ń sìn pé wọ́n ti yàn sí àwọn tó wà nínú àwọn APC. Wọ́n ti wá mílíọ̀nù ẹgbẹ̀rún ọgọ́rùn-ún 100,000 ẹ̀ka pé bẹ́ẹ̀ yẹn. Wọ́n ti kó lẹ̀ fún àwọn kan kó lẹ̀ fún. So ó ti wá di ẹgbẹ́ APC báyìí. N tí mo fẹ́ fi hàn wá mo dẹ̀ máa ṣàlàyé ẹ̀ lédè Yorùbá màá kà á fún yín. Ara àwọn òfin tí wọ́n kọ nínú ẹgbẹ́ OPC tí wọ́n APC mo sọ APC. Ara òfin tán gbélé òfin àkọ́kọ́ yẹn wá wò. Wọ́n ní pé ẹni tó bá máa ṣe tó bá máa dúró gẹ́gẹ́ bí ẹni tí àwọn máa lọ ṣe ìdìbò tó máa dúró fún APC láti dìbò ìjọba àpapọ̀ olórí ìlú ìyẹn president. Ó máa láti faramọ́ kó dẹ̀ dáàbò bò ìwé òfin rọ́ 1999 yẹn àti ìwé òfin ti ẹgbẹ́ wọn. Ẹgbẹ́ wọn yẹn ò kàn wá àmọ́ tí ìwé òfin ti ilẹ̀ wa kì í ṣe ọwọ́ wọn ló yẹ kó ti jáde, kì í ṣe ẹnu wọn ló yẹ kí rọrùn yẹn ti jáde. Àwa ọmọ ìlú la máa sọ bá bá fẹ́ yí padà. Tí a bá dẹ̀ fẹ́ ní ìjọba máa ṣe. Ẹ rí i pé wọ́n kọ́ sí pé ìjọba fún àwọn government of the people by the people for the people. Ìjọba fún àwọn èèyàn. Ìjọba fún àwọn èèyàn láti ọwọ́ àwọn èèyàn nítorí àwa èèyàn. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn. Government of the people by the people for the people. Tírọ̀ mi yẹn yín. Ó ṣe wá jẹ́ pé àwọn wá sọ. Wọ́n kọ síbẹ̀ kedere báyìí rí wọ́n ní the federal protect and abide to preserve, protect and defend abide to preserve, protect and defend the constitution and of the APC and the Federal Republic of Nigeria. Kì í ṣe iṣẹ́ ẹgbẹ́ láti mójútó pé a dáàbòbò àpèsè dáàbòbò fún ìwé òfin wa. Àwa ọmọ ìlú la máa sọ yẹn. Tí àwa ọmọ ìlú bá dẹ̀ sọ ni àwọn òṣèlú láti ṣe. Tá bá sọ pé a fẹ́ yí padà náà ni. Àmọ́ ṣe rí pé ọgbọ́n àrékérekè wọn ò fẹ́ ká yí padà. Wọ́n mọ̀ pé ibẹ̀ yẹn tá bá ti dá dúró báyìí ó ti bọ́ lọ́wọ́ àwọn pátápátá. Àṣírí yẹn la fi hàn. A dẹ̀ ń gbọ́ pé Johnathan ó wà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì yẹn náà pé ní UK. Ó wá bá wọn sọ̀rọ̀ ní UK níbí torí àwọn ìjọba Gẹ̀ẹ́sì bí báyìí. Wọ́n lọ́wọ́ nínú tó ṣẹlẹ̀ sí wa yìí. Wọ́n fẹ́ ká wà papọ̀ káwọn lè máa jẹ, káwọn lè máa kó nǹkan wa rúnkọ bẹ́ẹ̀ yẹn. Kán lè máa fi wá sínú ìyà ká máa jìyà ká dẹ̀ kán lè máa sọ pé àwọn onígbàgbọ́ nínú ìjọba wa irọ́ ló bá dé. Òun náà ti fojú ara yín sìn. Ẹ ti fojú ara yín rí. Ẹ dẹ̀ rí pé ní Johnathan wọ́n ti sọ fún pé ó ti di ara wọn sìn. So ẹ dẹ̀ rí pé tẹ bá rántí nígbà tí wọ́n ṣe ìdìbò ní 2015 Johnathan òun ló borí. Òun ló yẹ kó jẹ́ president wa. Àmọ́ wọ́n yíwèé. Rí tí ọ̀gbẹ́ni kan tán pè ní Orúbẹbẹ̀ tó pariwo tó pé wọ́n yíwèé. Ẹ rí pé bọ́lá ṣe máa ṣe nǹkan nígbà mi bí èdè máa ṣe nǹkan ẹ̀. Ó dà pé ń sìn àwọn náà wá fẹ́ lọ ẹni tí wọ́n lé tí wọ́n jẹ́ kó jẹ ipò ẹ̀ lọ́n wá ń bẹ̀ pé kó wá ràn àwọn lọ́wọ́ láti kó àwa sínú ìyà. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká wà gbà o. Mo dẹ̀ tún fẹ́ fi ìwé òfin yẹn hàn yín kí ẹ mọ̀ pé ìwé òfin rọ́ ni o. Ara ta ṣe ń sọ, ta ṣe ń tẹnumọ́, ta ṣe ń wá, ta ṣe ń jáde ní gbogbo ìgbà ta ṣe ń sọ. Ọ̀rọ̀ tá à ń gbọ́ sí ni pé Johnathan wọ́n ti fà á mọ́ra. Mi mọ̀ tí wọ́n sọ fún mi mọ̀ bí wọ́n ṣe o.
ìwé òfin rán yẹn wọ́n fẹ́ gbélé wa lórí tipátipá. Ìwé òfin tàdé ń sọ̀rọ̀ nípa òun lélẹ́yìí o. Òun ni decree promulgation decree number 24 1999. Ìyẹn ni ìwé òfin rọ. Àmọ́ àwọn èèyàn ò mọ̀ sí yẹn. Nǹkan táwọn èèyàn mọ̀ sí mo dẹ̀ fẹ́ ìyẹn mo fẹ́ ń fi àsìkò yìí ṣàlàyé fún àwọn èèyàn wa kó lè yé wa pé irọ́ ló bá dé o. Ẹ má gbà wọ́n gbọ́ o. Ìwé òfin tí wọ́n tó ń sọ fún wa wọ́n ní constitution ni, kì í ṣe constitution o, schedule ni o. Mo dẹ̀ ti fi hàn yín. Ṣé rí nǹkan tó wà níbí báyìí? Ṣé rí ìwé yẹn, ìwé yẹn wọ́n kọ síbí, wọ́n kọ síbẹ̀. Wọ́n ní schedule ni inú bíbá. Mo ti ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kan rí, but mo tún máa ṣàlàyé ẹ̀. A máa tẹnu mọ́ ní gbogbo ìgbà. Wọ́n ní àwọn fúnra wọn ní ẹ̀tọ́ pé kí àwọn tó bá wọn tẹ ìwé yẹn, tó bá wọn tẹ jáde, kó yọ ọ̀rọ̀ pé ìwé òfin yẹn ó jẹ́ ìwé òfin oníkakí, kó yọ ọ̀rọ̀ yẹn kúrò nínú ìwé ọ̀rọ̀ nǹkan tó máa tẹ̀ sínú ìwé fún wa, kó yọ kúrò. Ìtumọ̀ yẹn ni pé kàkà kó jẹ́ schedule fún constitution, fún promulgation decree, wọ́n wá sọ di constitution fún ìlú wa. Wọ́n yọ promulgation decree number 24 1999, wọ́n yọ kúrò náà rọ̀. Kẹ́ máa rí àrékérekè àti jìbìtì táwọn aráàbí ń ṣe fún wa. Ẹ̀rù tí wá ń bà wọ́n torí gbogbo wa ti ń pariwo pé a fẹ́ máa lọ. Wọ́n fẹ́ wá gbé wa lórí tipátipá. Àwọn aráàbí, àwọn ilẹ̀ UK bí wọ́n wà, wọ́n ní pé Johnathan wà ní Chatham House. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìròyìn ẹ̀ tẹ̀ mí lọ́wọ́ lọ́sàn-án yìí. Mo ń ṣe àwọn ìwádìí kan. Àmọ́ ẹni tó sọ fún mi ó dà pé ni ẹni tó mọ kíní dáadáa ni. Ó ní pé Johnathan wà ní ìlú yìí. Wọ́n ti rán wá. Ṣé rí àwọn aráàbí yìí wọ́n fẹ́ ṣe pé wọ́n dẹ̀ ṣe rí ẹgbẹ́ ṣe máa mọ̀ pé nǹkan yẹn ó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Mo fẹ́ kí ẹ wo ọ̀rọ̀ yẹn dáadáa. Báwo ni ẹgbẹ́ party APC ṣe máa sọ fún ìlú pé òfin àwọn ni pé àwọn ò gbọdọ̀ yí ìwé òfin ìlú padà? Ṣé bí ẹ̀tọ́ àwa ọmọ ìlú nìyẹn? Kò kan ẹgbẹ́. Tírọ̀ mi yẹn ọ̀rọ̀ yóò kan ẹgbẹ́ rárá. Torí náà àrékérekè wọn ti gbé débẹ̀ o. Mo fẹ́ tó yẹ la ṣe ní ká tètè wá jáde, ká tètè wá sọ fún ọmọ káàró jìrè o pé àwọn ọgbà ara ń ta ṣe fẹ́ máa lọ rí o. Mo tún fẹ́ fi hàn yín lẹ́sìn kẹ́lẹ́kan sí kẹ́lẹ́ mọ̀ pé kí n tí mò ń sọ yìí kì í ṣe rọ́ o. Òun ló wà ń bí. Wọ́n ní àwọn tó bá ti gba, tó bá máa lọ fún aspirant, presidential aspirant, ó máa láti múra láti sọ pé òun máa pèsè ìdáàbòbò. Òun dẹ̀ máa fọwọ́ mọ́ ìwé òfin fún ẹgbẹ́ àti ìwé òfin fún ìlú. Ìlú kò ń ṣe ẹ̀tọ́ ẹgbẹ́ láti dá sí. Àwa ọmọ ìlú la máa láti dá sọ́rọ̀ yẹn. Ibi tí jìbìtì wà ni mo fi hàn yín o. Ẹ̀yin ọmọ káàró jìrè. Ara ń ta ṣe ń sọ nìyí. Lẹ́ẹ̀kan sí bá ṣe ń gbọ́. Wọ́n ní Johnathan tí mo fi tó wà nínú àwòrán yìí. Wọ́n ló wà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Àwọn Gẹ̀ẹ́sì wọn ò fẹ́ kí atúká torí wọ́n mọ̀ pé ibi táwọn ti gbé ń rí jẹ lára wa nìyẹn. Àwọn aríjẹ́nu màdàrú làwọn. Sọ̀rọ̀ mi yé yín. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yẹn jẹ́ kó tó gbogbo ọmọ káàró jìrè létí o. Ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká tẹ̀síwájú sẹ́ pé àwa ń lọ APC, ẹgbẹ́ Tinubu dẹ̀ ni o. Ẹ wo o. Kó má sọ pé bẹ́ẹ̀ mò ń purọ́ fún yẹn, èèyàn kan ń purọ́ fún yín o. Ẹ ṣe rí, mo ṣe rí àwọn tó máa, gbogbo àwọn tó fẹ́ lọ dìbò pẹ̀lú, tó fẹ́ lọ ṣe, tó ń jà, tó ń kaka lára àwọn pé àwọn làwọn máa jó lórí, àwọn làwọn máa jó lórí. Ṣe rí Tinubu wà ń bẹ̀ o. Tinubu máa kọ́ bọ̀wé. Ẹni tó fẹ́ pé kẹ́ wá dìbò fún un, ó máa kọ́ bọ̀ pé òun ò ní yíwé òfin yẹn padà. Ṣé ń rí? Òun ò ní ìwé òfin rọ́ tí mo fi ń hàn yín. Gbogbo ìgbà máa fi hàn yín. Ìwé òfin rọ́ yìí, decree ló ń gbélé lórí tó ń pè fún constitution. Decree ni o. Àṣẹ tí àwọn oníkakí tó ń gbélẹ̀ tí wọ́n bí wá, wọn ò dẹ̀ ní ẹ̀tọ́ láti pàṣẹ lé wa lórí. Àwọn oníkakí ò ní ẹ̀tọ́ láti pàṣẹ lé wa lórí rárá. Wọn ò ní ẹ̀tọ́ kankan kọ́ bọ̀ báyìí. Ẹ jẹ́ ó yé wa o. Torí ẹ̀ mo ní ká jáde ká wá sọ ọ̀rọ̀ yìí pé ká fi tó gbogbo ọmọ káàró jìrè létí o. Ara tí ó tún jẹ́ àpẹẹrẹ tó yẹ kó dá wa lójú pé Tinubu àtàwọn tó kù o tí wọ́n wà ní àwòrán yẹn, àrékérekè, irọ́ ló bá dé o. Sọ̀rọ̀ mi yé yín, irọ́ ló bá dé lápapọ̀. Ẹ má bínú. Irọ́ ló bá dé lápapọ̀. Ṣé ẹ rí wọn? Ẹ má bínú. So ẹ má bínú, mo ń bọ̀ 1 second. So mo kàn fẹ́ kí gbogbo wa kó yé wa ni. Gẹ́gẹ́ bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ìjọba ẹ̀rù ti ń bà wọ́n. Torí gbogbo ìgbésẹ̀ táwa ń gbé, táwa ń sọ àwọn èèyàn wa jí, bá ṣe ń sọ wọ́n jí, ẹ̀rù kì wá ń ṣe ìjọba bíbá ẹnìkan lẹ̀rù ń bà. Ìjọba àwọn Gẹ̀ẹ́sì, torí àwọn Gẹ̀ẹ́sì gangan làwọn Fúlàní ṣiṣẹ́ fún. Ẹ̀rù ń bà wọ́n pé tí kìíní bá túká, ibi táwọn gbé ń rí jẹ, ẹ̀rù ti ń bà wọ́n. Ẹni tó sọ kìíní fún mi, ó sọ fún mi pé gẹ́gẹ́ bí àwọn ṣe gbọ́ o,
tí ó ń ṣẹlẹ̀ ni pé ẹ̀rù ti ń ba àwọn ìjọba Gẹ̀ẹ́sì bí pé tí àwọn arábí bá túká bí táwọn ti gbé ń rí jẹ nìyẹn, àwọn aríjẹnu màdàrú rèé àbíkẹ́ abẹ́ rí bẹ́ẹ̀ kí lè rọrọ̀ sí tẹ́lẹ̀ mo ní kí ká fi tó yín létí ṣé rí gbogbo àwọn tó ń jókòó sí ṣé rí nínú gbogbo àwọn tó wà ń bíbà wọ́n fara mọ́ pé àwọn ò ní yíwèé òfin yẹn padà. Ẹ wò abide to preserve, protect and defend the constitution of the APC and the Federal Republic of Nigeria. Ntọ́n làwọn àwọn ṣetán láti ṣe gbogbo ipa wọn pé kọ́ máa yí nǹkan padà nú ẹ̀ òun níwèé òfin káàkiri àwọn oníkáàkiri promulgation decree number 24 1999. ṣe rí nǹkan tó ń pè ní constitution fún yín yẹn schedule ni o, ìwé tó wà lẹ́yìn òfin oníkáàkiri òun ni o tí wọ́n mi yẹ yín ìwé tó wà lẹ́yìn ẹ̀ jẹ́ ká fi hàn yín kó lè yé wa dáadáa ni mo ṣe ń sọ kí ni ẹ jẹ́ má bínú kó lè yé wa dáadáa ká lè mọ̀ pé irọ́ lọ ṣe rí ilé yìí ìwé ọ̀rọ̀ tí wọ́n kọ tó wà lẹ́yìn òfin gangan ni promulgation decree 24 1999 ṣe rí ìwé yìí ó wà lẹ́yìn ẹ̀ ó kọ gbogbo ọ̀nà tí òfin yẹn tó máa fi múró sọ̀rọ̀ mi yẹ yín gbogbo ọ̀nà táwọn máa gbé gbà àmọ́ òfin yẹn kódà ó lè yí nǹkan tó wà nínú schedule ó lè yí padà nígbà tó bá wù wọ́n a sì wà lábẹ́ àwọn oníkàkí di bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí tí mo gbìyànjú àti ṣàlàyé fún yín nìyẹn. Gbogbo ọmọ káàrọ̀ òjìrì bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́rọ̀ ìjọba àmà pín ẹjọ́ yẹn tẹ́ bá fẹ́ ra ṣẹ́ẹ̀t ẹ kàn sí wa o +44 7399 582 606 lórí Oduduwa TV radio àbí Citizen AY ní UK ẹ kàn sí Lady Best ẹ kàn sí ọmọọba alànà ẹ kàn sí alàgbà Emma ní Spain ẹ kàn sí bàbá alàgbà ọmọborí owó ní UAE àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wò àríjù báyìí lọ ọ̀rọ̀ pàtàkì ní agbé wá fún yín sìn ń tà ń gbọ́ ni pé àwọn ìjọba àrékérekè àwọn ọmọ amúnisìn àwọn bòròró wọ́n ń gbìmọ̀ pẹ̀lú àwọn ìjọba Gẹ̀ẹ́sì láti fi wá sínú ìdè títí ayérayé pé ká máa lè bọ̀ àwa dẹ̀ máa kúrò nínú kíní wọ́n fẹ́ wọ́kọ̀ ìwé òfin wọn ti mọ̀ pé rọ́ ni chẹ́tìrì ń sìn ẹ wá ṣàlàyé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ni ó ti jẹ́ pé wọ́n fọwọ́ sọ̀yà pé àwọn ti búra pé àwọn ò ní yíwèé òfin tí àwa ọmọ ìlú fẹ́ yí padà tá fẹ́ yà kúrò pátápátá wọn làwọn ò ní yí padà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ fún wa ká dìbò àwọn tó ń sọ fún kí ẹ wá dìbò rèé o ṣé ń rí gbogbo wọn Tinubu ló wà ń bẹ̀ o Ọ̀ṣínbàjò gbogbo wọn lọ́ fọwọ́ sí kíní pé táwọn bá máa ṣe kíní tán máa yan àwọn ṣetán láti rí i pé ìwé òfin yẹn kò yí padà ṣe ti rí pé rọ́ ló wà ń bẹ̀ ṣe ti rí báyìí ẹ wò fúnra yín lẹ́ẹ̀kan sí kẹ́rí o abide to preserve, to protect and defend the constitution of the APC and the Federal Republic of Nigeria. Constitution tó fẹ́ defend gangan bó ṣe rí tí APC yẹn wàhálà tí wọ́n ní nǹkan tó fẹ́ ṣe àwa ọmọ ìlú la láti sọ̀rọ̀ ntí àwa ọmọ ìlú bá sọ ní ìjọba máa ṣe àmọ́ ìjọba ń pàṣẹ fáwa ọmọ ìlú ẹni pọ́rọ̀ ó ti dòjóró àwa ò ṣe àwa ń lọ tó ẹ̀yin ọmọ káàrọ̀ òjìrì àròjì báyìí lò ẹ bá máa pín ètò ìbẹ́ bá ṣe ń gbọ́ ó ṣe pàtàkì ẹ bá máa pín ẹ ṣeun àròjì báyìí lò àtúmọ̀ bá ń sọ àwọn ọ̀rọ̀ ó ṣeé ṣe ká tún padà wá ká tún wá sọ kíní ní orí ètò àmọ́ ó ṣe ọ̀rọ̀ tó jẹ́ pàtàkì gan tó yẹ pé gbogbo wa kẹfì mọ̀ àwọn adarúkọ Tinubu wà ń bẹ̀ wọ́n ti búra pé ẹni tó máa ti yàn báyìí wọ́n ti dúró pé ìwé òfin tí mo fi hàn yìí òun ló máa wà lórí wa ìwé òfin òun ní kákí tí mo fi hàn yìí òun ló máa wà lórí wa àwọn dẹ̀ máa ṣe tán wá sá gbogbo ipá wọn láti rí pé kò yẹ torí náà ẹ jẹ́ ká tẹ̀síwájú òmìnira làwa ń lọ fún àwọn ò fẹ́ ìwé òfin oníkákí oníjìbìtì ní gbogbo wọn lápapọ̀ ẹ ti rí ń sìn àṣírí ti tú àbí kò tú ẹ bá máa pé ètò ìbẹ́ bá ṣe ń gbọ́ ẹ ṣeun Citizen AY ló ń kí yín ẹjọ́ ẹ bá subscribe sórí Citizen AY lórí YouTube ẹ bá subscribe sórí Oduduwa TV radio náà lórí YouTube àti ọmọọba àti Lady Best àtàwọn tó kù ẹ ṣeun àrùjù bá lọ ó dìgbà kan náà àti máa bá ń sọ̀rọ̀ ẹ bá ṣe ń gbọ́ ètò yìí ẹ fetí sí dáadáa kẹ wo àwọn ọ̀rọ̀ tá a fi hàn yín kẹ bá wa pín fáwọn èèyàn wa ẹ jẹ́ kó tẹ gbogbo ọmọ káàrọ̀ òjìrì létí ó ṣe pàtàkì ẹ ṣeun ó dìgbà kan náà ó dàbọ̀.